Ìgbẹ́rù láyé kórìí ẹ̀ máa mi vice chairman sẹ́ni kan bẹ láyé yìí tó complete mi à ń sin ọlọ́run látara ara wa ni tó bá lé mi ò dáa wọn náà ò dáa Saheed Òṣùpá kọ́lọ́mọdé ó bàjẹ́ fún gbogbo tó bá wà ó ní bí èèyàn bá wá sọ́dọ̀ mi tó sọ̀rọ̀ mi láburú téèyàn bá wá sọ́dọ̀ rẹ tó sọ̀rọ̀ mi láburú ìpọ̀ wá sọ́dọ̀ tèmi náà wá sọ tiẹ̀ láì dáa ọ̀rọ̀ tí ń sọ fún ọ yájú wá sí ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́. La ta'tamid 'ala al-hubbi. má gbára lé fẹ́ yẹn o. Fa huwa nadirun. ẹni tó nífẹ̀ẹ́ ni láyé wọn o ojú ló pọ̀ ojú làwọn èèyàn ṣe wọn iṣẹ́ yìí. má gbára lé ìfẹ́ ní kankan. Lágbájá fẹ́ràn mi lágbájá láìkì mi wàláhì ojú ni wọ́n ń ṣe o. Fáwọn nadirun ẹni tó fẹ́ràn ẹni láyé wọn best friend tó yẹ kó níjù láyé rẹ níyàwó rẹ ọ̀rẹ́ ìmùlẹ̀ tó yẹ kó níjù láyé rẹ làwọn ọmọ tó jáde lára rẹ. La ta'tamid 'ala al-hubbi fa huwa nadirun. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a jókòó yẹ ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ jókòó yẹ mọ iye táwọn ọ̀rẹ́ ẹ̀ mọ iye táwọn àwọn tá a pè lólùfẹ́ ẹ̀ mọ tá ti ṣe fún aláburú ni. Má gbára léfẹ̀ẹ́ fáwọn nadirun ìfẹ́ wọn láyé o ẹlẹ́ẹ̀kejì inú ọ̀rọ̀ mi. Wala ta'tamid 'ala insani. Kọ́dà bí tí mo dé yìí gbogbo akẹ́ ń dìde látàtà mi di aláàyè sáàlì má gbára léèyàn má gbára léèyàn. Fahuwa nadirun. ọ̀rọ̀ tó o bá fẹ́ kẹ́ni kankan gbọ́ ní ọ̀rọ̀ tí mo sọ yìí mi fẹ́ kẹ́ni bọ̀dú gbọ́ o àyàfọ̀rọ̀ tó o bá sọ síta fẹ́ẹ̀nì kejì tọ́lọ̀ bá ti wọ́n sọ́wọ́ ẹ̀mí kejì ó ti kúrò láṣìírí. Má gbára léèyàn èèyàn wọ́n nínú gbogbo tọ́lọ̀ ń dájú láyé èèyàn ni wọ́n á máa jẹ́ wọ́n á dẹ̀ máa fẹ́ abájíbí ṣe mo kí yín púpọ̀ wọ́n á máa jẹ́ báyìí wọ́n á dẹ̀ tún máa fẹ́ ajẹnifẹ́ ni lèèyàn èèyàn ní òpó ní kó wá jà àwọn náà ni wọ́n polówó wa mú ọ̀pọ̀lọpọ̀ ẹni tẹ́ rí ilé mi ti ń lọ wájú tí wọ́n já bọ́tà fà sẹ́yìn èèyàn náà lẹ́bàá ń di ẹ̀ ibi dé èèyàn lé láyé tá a wà yìí wọ́n mọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí aago wọ́n dẹ̀ ti bẹ́ẹ̀ nìkan wọ́n ló sórí aago tó dẹ̀ mọ̀ wọ́n á máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí aago báyìí lórí fóònù báyìí wọ́n dẹ̀ mọ̀ rìkọ́ọ̀dù ẹ̀ ò dẹ̀ ní mọ̀. La ta'tamid 'ala insani fa huwa nadirun. máa sọ time to time best friend yẹ jùláyé olùyàwó rẹ tọ́lọ̀ bá ti ṣe ìyàwó rẹ lọ́tà rẹ tọ́lọ̀ òṣọ́kọ rẹ lọ́tà rẹ kí lọ rẹ kádàdá tó wá káàkiri èèyàn kò yẹ sẹ́ńtì àgbàrá ni o di méjì ẹlẹ́kẹta. Wala ta'tamid 'ala az-zamani fa huwa 'abirun. La ta'tamid 'ala az-zamani. La ta'tamid 'ala az-zamani. má gbára lé ìràwọ̀ tó ń lò lọ́wọ́. La ta'tamid 'ala az-zamani. gbogbo ẹni ọlọ́run bá pè léèyàn má gbára lé ìràwọ̀ má fọkànbalẹ̀ lórí ìgbà. Fa huwa 'abirun. Wàláhì ìgbà máa yí ni o gbogbo ẹni ọlọ́run bá ṣe ní celebrity tọ́lọ́ bá ṣe ẹ́sítà tó bá ń ṣe gbéraga wọ́n bẹ lo yìí ẹ̀ ó ṣe gbéraga ó ní padà nímọ̀ ni ẹni tí yóò jẹ́ star lọ́la ó lè má ti mọ̀ lẹ́nu gbogbo ẹni ayé bá yẹ ṣé pẹ̀lẹ́pẹ̀lẹ́ àyíkára lé ìgbà àwa ni wọ́n ń pè àwa ni wọ́n ń ṣe àmọ́ àwọn nǹkan tó já sí pé nàbà fẹ́ bá wọn ya fọ́tò gbà kan wọ́n á kọ́ èyí sí wa ni wọ́n làwọn ò lè bá wa ya fọ́tò torí pé àwọn ni wọ́n ń jó lọ́wọ́lọ́wọ́ níjọ́ náà àwọn nìgbà ń bẹ lọ́wọ́ wọn lọ́jọ́ náà láyé lẹ́yìn vice chairman wọ́n bẹ láyé ayé òsì mọ̀ wọ́n wà láyé. La ta'tamid 'ala az-zamani fa huwa 'abirun. àwọn tá a dó yìí ẹ má yóò dé yìí láfẹ́ lọ́ngbà kan tá a lásọ yìí tá a wọ̀ lọ. ẹ má yóò dé yìí láfẹ́ lọ́ngbà kan tá a lásọ yìí tá a wọ̀ lọ. ẹ má yẹ bòmí ìlàdí wọn ni wọn àyè kọ́lá pè ọ̀tọ̀ làwọn tá a pè lẹ́ni wọn kọ́ lẹ́ni kọ́ ọpẹ́ la fi ń dá fọ́lọ́wọ́ níbo náà ń gbé kéwúlé lẹ́ni tá àti bá wọn gbé dé Amẹ́ríkà gbé dé London gbé káàkiri ayé
bí wọ́n Yorùbá gbé mo ní bó la fẹ́ dé láyé ìta àti dé ẹ̀wọ̀n ní kálá àti ìdí àti ní débẹ̀. bọ́ wọ́n tó bá ṣàmìyàn wọn náà ní dẹ́wọ̀n. la ta'tamid ala zamani fahuwa abirun. bàbá ọmọkùnrin kéèyàn má gbára lé ìgbà kò sí champion forever current champion ló wà o gbogbo ẹ̀yin ayé bá ń yẹ lẹ́nu ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo ẹ̀yin onífújì tẹ̀ ń kọrin àbẹ́yìn alápàlà àbẹ́yìn oní tọ́lọ̀ ń bá pè àbíwọ̀ náà tọ́lọ̀ ń pè ẹ́ ní sọ̀rọ̀sọ̀rọ̀ àbíwọ̀ náà tọ́lọ̀ ń bá pè ẹ́ láàfà má gbára lé ìgbà ayé má gbára lé ìgbà ayé kò sí champion forever current champion ló wà ẹlẹ́kẹrin. walakin i'tamid ala Allahi. hali wa gbára lé hali wa sí hali wa gbára lé ajá iṣẹ́ àtàlẹ́ gbára lé. i'tamid ala Allahi. ẹ gbára lọ́lọ́. fahuwa qadirun. Bàbá tí a bí yù ọlọ́run agbára lé o. ayé lè kọ́ni lẹ́sẹ̀ kojú gbogbo lọ. gèlè tí wàá láyé bí ànísẹ̀yìn bẹ́ẹ̀ yóò bá sọlé ayé rẹ̀ ó lè yọ̀ ṣubú. ó wá ní sẹ́ni gbà tí mò ń sanná ní tí mò ń tiraka wá sí gbogbo wọn ni wọ́n rò ẹ́ pé èrò èèyàn níbi kókó má débi tó dé yìí. ṣùgbọ́n o. i'tamid ala Allahi. gbára lọ́lọ́run o. fahuwa qadirun. ẹni tí o bá má gbà tọ́lọ́run ọba rẹ̀ dá ẹ kò ló ní okun kékeré o ẹni tí o má gbà tí ìyá rẹ̀ bí ọ kò lè yí kádàrá rẹ̀ padà o máa ń sọ fáwọn èèyàn sórí bó my brother abá ìbọn síbi ìṣòwò ọpẹ ó yẹ ká pa 2 million bí ní 6.